Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àti ìjẹta Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi, Allahumma àmín. Ẹ rí wípé Alhaji Hassan Ogogo àwọn ló tún wà lójú fọ́nrán mi yìí. Alhaji Hassan Ogogo ó ti padà sí ilé títí ẹ̀. Ibi tó máa wà títí tí ọjọ́ àkíyàmọ̀ máa fi dé. Alhaji Hassan Ogogo ti padà síbẹ̀. Kò sí ikú kankan mọ́ fún un. Ó ti kúkú ẹyọ kan ṣo tó wáyé wá kú. Ó ti lọ. Ẹ̀mọ́ tó kò táwọn máa ṣe ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Alhaji Hassan Ogogo. Ọlọ́run kó bá wa dáríjì. Ilé ẹ̀ kó má dàrú. Gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ẹ wá rí àkọlé kan tí mo kọ. Mo ní your hand is your testimony. What will it reveal about you? Ọjọ́ kẹ́yìn yẹn, òun lọ́jọ́ testimony yẹn. Kí ni nǹkan tọ́jọ́ kẹ́yìn tó máa gbé jáde? Ìyẹn ni part 2 ọ̀rọ̀ mi. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ mi? Gbogbo ẹ̀yin actors, tọkùnrin tóbìnrin yín, mo fẹ́ bá yín ní gbólóhùn. Ṣé wá rí part 4? Òun ni màá kọ́kọ́ gbé síwájú. Mo fẹ́ ká jọjọ wo fídíò yìí. Ìlànà ìsìnkú ní ìlànà ìṣẹ̀ṣe àti ní ìlànà ti ìsìláàmù, èyí tó bá wù ẹ́ nínú méjèèjì. Ẹ mọ̀ n'Ọlọ́run bá sọ fún wa ni. Ọlọ́run bá ní nínú Quran 76 verse 3 Surat al-Insan. Ọlọ́run bá ní inna adaynahu sabil imma shakira wa imma kafura. Ọlọ́run bá ní mo ti júwe ọ̀nà fún wọn. Mo rán àwọn òjíṣẹ́ kó bá mi júwe ọ̀nà fún wọn. Èyí tó bá wù ọ́, the choice is yours. Bóyá ojú ọ̀nà ló fẹ́ mú ẹni tí ó máa dúpẹ́, bóyá ojú ọ̀nà àwọn ẹni tí ó yà láìmoore òun náà ló fẹ́ mú. The choice is yours. Ẹ jẹ́ ká jọ wò ó, ká kọ́kọ́ jọ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Bismillah. Naam, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, òkú kan ni wọ́n ń sin yẹn o. Bí wọ́n ṣe ń sìnkú ní ìlànà ìṣẹ̀ṣe nìyẹn o. The list ẹ̀ nìyẹn o, kékeré lẹ́rí yẹn o. Ní ìlànà ìṣẹ̀ṣe, ní ìlú mi, wọ́n á ní ṣán wọ́ turunpọ̀ yẹn. Ìjẹ̀bú mo sọ yẹn o. Wọ́n wọ́ ní ìwọ́kíwọ́. Ṣé rí wọ́n ṣe ń wọ́? Ọmọ aráyé lóyìn ń wọ́ bẹ́ẹ̀ o. Ṣé rí wọ́n wọ́ turunpọ̀ yẹn? Àwọn màláíkà yìí máa wọ́ turunpọ̀ yẹn. Wọ́n wọ́ ń wọ́kíwọ́. Ṣé rí wọ́n ṣe ń sìnkú? Ní ìlànà ìṣẹ̀ṣe, ìtàn sọ pé kẹ́ padà sí kọ́ wọn máa ṣe òkú yín jàlàjàlà. Ṣètìrí ẹ jẹ́ ká wò ó bí wọ́n ṣe gbé òkú Alhaji Hassan Taiwo Ogogo tí wọ́n ṣe gbé òkú ẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ kí irun sí lára. Ẹ jẹ́ ká jọ wò ó. Bismillah. Naam, ṣètìrí the choice is yours yo. Ìwọ ló ní eléyìí ìṣòro ọjà. Bó bá jẹ́ pé òkú ẹ wọ́n ṣe máa díràgì ènìyàn, àwọn ológogoro ló máa gbé, wọ́n fi ẹ́ sọ́tún fi ẹ́ sósì, wọ́n ju ẹ́ sókè wọ́n ju ẹ́ sílẹ̀, wọ́n pò ẹ́ jálajàla. Ó mọ nǹkan tí Islam tó sọ fún wa ní Rasulullah sallallahu alaihi wasallam. Ó ní bí ẹ bá ṣe rọra ń gbé èèyàn nígbà tó bá wà láàyè, tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ju ara ẹ̀ mọ́lẹ̀ yóò pariwo pé yé òun dùn mí. Bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe pé nígbà tó bá ti kú. Nítorí pé bó ṣe ń feel pains nígbà tó wà láàyè, bẹ́ẹ̀ náà ni pains yẹn náà máa wà lára ẹ̀ nígbà tó ti kú. Ẹ wo Islam. Ṣé ti rí méjèèjì? Ṣé ti rí pé ìkan yàtọ̀ sí kan nínú méjèèjì? The choice is yours. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi. Your hand is your testimony. Bàbá wa Ṣífì Ìmáàmù Ìláró, Hafizahullahu ta'ala wa ra'ahu. Ọlọ́run ọba yóò bá wa túbọ̀ ṣe dáadáa fún yín. Àtúbọ̀tán tí yín náà yóò dáa. Muslim community ìlú Ìláró ní dàrú. Gbogbo àpapọ̀ ìlú Ìláró pátápátá àti Ogun State lápapọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ ó dàrú. La hawla wala quwwata illa billah. Ẹ̀yin mà ní ẹ jẹ́ kí the hand testimony yìí kó possible fún mi láti sọ lọ́nà wo ni. Nígbà tí wọ́n fẹ́ lọ sin Alhaji Hassan Ogogo, bàbá announce, bàbá sọ wípé òkú Alhaji Hassan o wọn ò ní gbé sínú mọ́tò, ọwọ́ làá fi gbé lọ síbi tá a ti kírun sí lára. Tí wọ́n bá ti kírun sí lára tán wọ́n ti gbé padà pẹ̀lú ọwọ́. Bàbá
ẹ̀ mọ̀ ń tẹ̀ ṣe. Tó bá ṣe pé ẹ bá mọ̀ ni wàláhì iṣẹ́ ńlá lẹ ṣe láàrin yẹn, nítorí pé àwọn nǹkan kan pamọ́ nínú àwọn òṣèré tí ayé máa ń wò. Ó ti ṣàṣà nínú àwọn òṣèré tí wọn ò belong sí àwọn ẹgbẹ́ àwọn oníkọ̀kọ̀. Ẹ̀yin lẹ jẹ́ kí gbogbo end testimony àwa tá à ń dárò Alhaji Hassan Ogogo, ẹ̀yin lẹ jẹ́ kí ẹnu wa túbọ̀ tọrọ dáadáa, nítorí pé wọ́n gbé Alhaji Hassan Ogogo wọ́n gbé sápá lọ. Kò sí àwọn tí wọ́n já òkú Ẹ̀gbá, wọ́n ti jó òkú àfà àgbà rí. Òkú àfà àwọn aláwo ti jókòó Ẹ̀gbá rí, àmàrí àwọn aláwo. Ìyẹn ni pé bí gbangba Alhaji Hassan Ogogo bó ṣe rí bẹ́ẹ̀ náà ni kọ̀rọ̀ ẹ̀ ṣe rí. Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn actor tó kù bẹ́ẹ̀ lẹ ṣe rí? Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà láàrin wọn tẹ́ ti wà polluted. Ìwọ mùsùlùmí tó ń polówó trophy láàrin wọn ó dẹ̀ ń pèrè lọ́mọ mùsùlùmí. Ẹ ti ríra yín tán, ìgbéraga ò jẹ́ kí ẹ dá Ọlọ́run ọba mọ̀ mọ́. Ẹ dẹ̀ mọ̀ wípé ẹ jẹ́ nǹkan kan bí kò bá ṣe pé àwọn èèyàn tí wọ́n wò yín kí ẹnìkan tẹ́ jẹ́. Ẹ dúró náà kí nìkan tẹ́ ń tà fún àwọn èèyàn tẹ́ fi pé ó yẹ kẹ́ máa ṣe ìgbéraga. Èmi nínú yín gbogbo ayé á fọ́lò ẹ̀, kò ní rí ìkọ̀kọ̀ fọ́lò nínú wọn. Ìmí inú yín tó bá rí níbì kan tó bá kí á wá dá wọn lóhùn gan bí ìgbà wípé ìwọ lòun ṣe fún wọn. Àwọn ẹni tó ń kí ẹyẹn ló ń ṣe fún ẹ. Torí pé tó bá ṣe fíìmù jáde ò ń bẹ̀ wọ́n ní kán bá ẹ wò ó mọ̀ pé owó tiwọn ṣé wọ́n ló pa sí wọn lọ́wọ́ ni, owó tiwọn add any money wọn tí wọ́n fi ń wo fíìmù wọn ni wọ́n fi ń jẹ́ èèyàn. Ó yẹ kó máa humble ara ẹ̀ níwájú wọn ni. Ṣùgbọ́n ìgbéraga yín ti pọ̀ jù. Ẹ tó wá dá Ọlọ́run ọba mọ̀, ẹ wo bó ṣe yẹ Alhaji Hassan Ogogo, ẹ wo bó ṣe yẹ. Wọ́n gbé pẹ̀lú kẹ́límọ̀ lọ ni, wọ́n gbé pẹ̀lú kẹ́límọ̀ bọ̀. Ọjọ́ kẹyìn títí wa náà máa dé, táwọn mọ̀ túbìlà sàrọ̀ hìrò tí gbangba wa tó máa tí kọ̀ọ̀kọ́ wa tó máa di gbangba. Tí gbogbo nǹkan tí ayé ò mọ̀ ń pa wá, tí gbogbo ẹ̀ tọ́lọ́run bá máa fẹ́ síta. Ọjọ́ tọ́lọ́run bá fẹ́ tèmi àti ẹ síta, kí ni nǹkan tọ́lọ́run bá máa reveal nípa ẹ̀? Máa rò ó, torí pé tiwa náà wà lẹ́yìn ìpàkọ́ wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.